A kú dédé àsìkò yìí, a kú iṣẹ́ o, Ọlọ́run ọba àánú kò ní padà lẹ́yìn wa, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa, ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 16 nínú oṣù kẹrin ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí òwe àwọn àgbà nílẹ̀ Yorùbá tí wọ́n ní olè ló mẹsẹ̀ olè tọ̀, adíá fún ìròyìn kan àti ọ̀rọ̀ kan o èyí tó jáde lẹ́nu gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasiru El-Rufai ní ìlú Maiduguri tí ṣolúlu ìpínlẹ̀ Borno níbi ayẹyẹ ètò kan èyí tó wáyé tí Nasiru El-Rufai jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí ó bá àwọn ènìyàn sọ̀rọ̀ níbi ètò ọ̀hún. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé àní-àní ò sí o, ó ní ọ̀rọ̀ tí akúwárápá ọ̀hún bá sọ àti òde ọ̀run ló ti wá o. Ó ní lórí ọ̀rọ̀ ẹ̀kún owó orí epo tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n kéde yíyọ rẹ̀ ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 láti ẹnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Onírọ́gbu ló ń bẹ nínú ọ̀rọ̀ ọ̀hún o. Ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n sì ń san òbítíbitì ẹ̀kún owó orí epo bẹtiróòlù. Ó ní tí kì í bá ṣe wípé ìjọba àpapọ̀ wọ́n sì ń san ẹ̀kún owó orí epo ọ̀hún tá a mọ̀ sí fuel subsidy. Ó ní iye tí wọ́n máa ta jálá epo bẹtiróòlù yóò ju iye tí wọ́n ta jálá epo dísù lọ lórílẹ̀-èdè Nàìjíríà, tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe kó jẹ́ 1,500 náírà ni wọn yóò máa ta jálá epo bẹtiróòlù kan, yàtọ̀ sí 640 náírà èyí tí wọ́n ń ta epo lọ́wọ́ báyìí. Nasiru El-Rufai tó sọ̀rọ̀ náà níbi ayẹyẹ ètò ọ̀hún nílùú Maiduguri ni látẹnu ọdún tó kọjá o títí di wákàtí tóun fi ń sọ̀rọ̀ yìí, ó ní ó kéré tán ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò ti ná tó tírílíọ̀nù 8 náírà 8 trillion naira lórí ẹ̀kún owó orí epo eléyìí tí wọ́n san. Ó ní ṣùgbọ́n irọ́gbu ni wọ́n pa tó ń tẹ àwọn ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi ń bojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ò jẹ́ kí wọ́n ríran láti rí òtítọ́ ọ̀rọ̀. Nasiru El-Rufai lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó lóun rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti tẹ̀síwájú nínú ìfẹ́ àti gbígbàdúrà sí Ọlọ́run kí Ọlọ́run ẹlẹ́dàá kó lè yan aṣíwájú àtolórí rere eléyìí tí ó mú ìdẹ̀rùn bá orílẹ̀-èdè yìí, gẹ́gẹ́ bí Nasiru El-Rufai bó ti sọ ọ̀rọ̀ náà. Lórí ìkọlù èyí tó wáyé sílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ sátidé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí, níbi tí àwọn tí wọ́n jẹ́ ajìjàgbara tí wọ́n ń bèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá tí wọ́n ti lọ kọlu ilé-iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ sátidé tó kọjá, níbi tá a ti rí àwọn kan tí wọ́n wọ aṣọ ológun ayédèrú èyí tó jẹ́ ti ilẹ̀ òkèrè tó ń tẹ àwọn ohun ìjà àsíyá tí wọ́n fi ń bèrè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá tó ń tẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà eléyìí tí wọ́n kó dání lọ sílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́, eléyìí tó sì jẹ́ wípé ìkọlù ọ̀hún ó mú ìbẹ̀rùbojo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú Ìbàdàn lọ́jọ́ sátidé èyí tó kọjá yìí o. Lánàá tí í ṣe ọjọ́ ajé Monday, ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lólúléeṣẹ́ ọ̀hún tó ń bẹ ní Ẹlẹ́yẹlé o ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi tí wọ́n sọra wọn di ọmọ orogun eléyìí tí ò mọṣẹ́ kàn tó fa sábàbí láti kí orí bọmi gbígbóná o. Wọ́n ṣe àfihàn wọn èyí tí wọ́n tó 20 níye pẹ̀lú aṣọ àwọn ológun èyí tí wọ́n wọ̀ sí ọrùn. Níbẹ̀ ni arábìnrin kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àyànwálé Rọ̀fíàt èyí tó pẹ̀lú àwọn tí wọ́n bèrè fún Yorùbá Nation náà èyí tí wọ́n rán níṣẹ́ ẹrú tí wọ́n ní ọmọdé ọmọlọ́mọ
làránṣẹ́ dé tòrutòru o. Àyànwálé Rọ̀fíàt ṣe lálàyé ó ní ìlérí tí wọ́n ṣe fún òun ló fà á o tóun fi darapọ̀ mọ́ àwọn ènìyàn ọ̀hún láti lọ bá wọn ṣiṣẹ́ ibi ìwakùtọ́ náà kó tó di wípé ọwọ́ pálábá wọn ó sége. Ó ní wọ́n lérí lẹ́ka o wípé bí àwọn bá lè rí ìrìn àjò òun rìn láṣeyọrí wọ́n yọ òun kúrò nínú ìṣẹ́ ìyà ebi tó ń pa òun àti àwọn mẹ̀lẹ́bí òun wípé àwọn ò ní gbóòórùn ebi mọ́ o bí kò ṣe wípé àwọn yóò máa gbádùn falala bí ìdun tó wọlé afọ́jú ni o léléyìí tó sì jẹ́ wípé ọwọ́ pálábá rẹ̀ ó sége. Rọ̀fíàt tó wà o láti Gbọ́ọ̀rà ní ìjọba ìbílẹ̀ Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló dá fún ọ̀kan nínú àwọn ológun ọ̀hún tó wọ aṣọ ayédèrú èyí tí ọwọ́ pálábá òun náà tó sége tó sì jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ gíga College of Education èyí tó wà nílùú Ọ̀yọ́ o. Ọ̀gbẹ́ni Àlàbí Ògúndèjì ló jẹ́ ọ̀kan nínú àwọn àgbà olùkọ́ni nílé ẹ̀kọ́ ti ìmọ̀ ọba àti kọ́ra ẹni nílé ẹ̀kọ́ àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama tá a mọ̀ sí College of Education tó wà ní ìlú Ọ̀yọ́ lọ́hùn-ún. Òun náà pẹ̀lú àwọn oníṣẹ́ ibi ọ̀hún kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó ségi sọ́wọ́ àwọn ajúlówó agbófinró tí wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà àti àwọn èròjà kúrò lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ṣe àfihàn wọn lánàá lórí iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn. Ọ̀kan nínú àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti wà ní gbàgà àwọn ọlọ́pàá báyìí fún ẹ̀sùn wípé ó gún ọlọ́kadà kan ní ọ̀bẹ lórí gbólóhùn asọ̀ kékeré kan èyí tó ṣẹlẹ̀ láàrin ọmọ ológun náà àti ọlọ́kadà ọ̀hún. Ọlọ́kadà èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Saheed Issa òun ni wọ́n ní ó gbé ológun ọ̀hún ṣùgbọ́n lórí èdè àìyedè kékeré kan èyí tó ṣẹlẹ̀ láàrin Saheed Issa ti ṣe ọlọ́kadà yìí tó ń ti ọmọ ológun eléyìí tí wọ́n ní ó pẹ̀lú àwọn ológun èyí tí orúkọ àti àbídánimọ̀ rẹ̀ fi hàn wípé àtìlú Yobe òun ni wọ́n pè sí tó sì ti ń ṣiṣẹ́ èyí tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ń wá ṣẹlẹ̀ ní Ìtàmàgà Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Sátidé tí ṣe ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún èyí tí a wà yìí ní nǹkan bíi aago 3 ọ̀sán ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Wọ́n ní ó ṣojú mi kòró kan nínú àwọn ọlọ́pàá tó ní kí wọ́n ṣẹ́ ìwélé orúkọ ọ̀hún ṣe lálàyé wípé ní gẹ́rẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ni àwọn agbófinró ti ń bẹ ní agbègbè Ìtàmàgà Ìkòròdú ni wọ́n ti ta gìrì mọ́ra láti lọ sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì rí ológun náà tó ń ti ọ̀bẹ ìléwọ́ èyí tó fi gún ọlọ́kadà náà tí wọ́n sì bá wọn bẹ̀ èyí tí wọ́n ti mú sọ́dọ̀ pẹ̀lú ìwádìí èyí tí wọ́n ṣe fún un. Arákùnrin kan rèé eléyìí tó ti rí ẹ̀wọ̀n ọdún 27 látàrí ìwà iṣẹ́ láabi èyí tó wà lọ́wọ́ rẹ̀ olè jíjà wọlé onílé àti jíjí nǹkan ní nǹkan tó ń ti dídá àlàáfíà agbègbè láàmú gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga eléyìí tó kalẹ̀ sílùú Adó Èkìtì ní ìpínlẹ̀ Adó Èkìtì lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti ju ọ̀gbẹ́ni kan ẹni ọdún 22 years tí orúkọ rẹ̀ jẹ́ Dípọ̀ Fẹ́mi ni ó ti jù sínú ẹ̀wọ̀n ọdún 27 years imprisonment wípé kólọ́mà rẹ̀ jẹun sí ìjọba lọ́rùn owó ilé ọ̀fẹ́ aṣọ ọ̀fẹ́ atẹ́gùn ọ̀fẹ́ àti ìgbáládùn ọ̀fẹ́ nínú ọgbà amákan ní ìpínlẹ̀ Èkìtì látàrí wípé lílẹ̀dí àpò pọ̀ láti ja olè àti iṣẹ́ ibi bákan náà fífọ́lé onílé àti ṣíṣe àfọwọ́rà gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n kà sí Fẹ́mi Dípọ̀ lọ́rùn. Fẹ́mi Dípọ̀ ọ̀hún tí wọ́n ní ó fojú ba ilé ẹjọ́ nínú oṣù keje tí í ṣe ọjọ́ 19 oṣù keje ọdún 2022 ni wọ́n ti wà lórí ìdájọ́ rẹ̀ léléyìí tó jẹ́ wípé wọ́n padà dá ẹjọ́ ọ̀hún ládàkúnná nínú ọ̀sẹ̀ èyí tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Wọ́n ní Fẹ́mi Dípọ̀ àtòun àti àwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ èyí tó ti nà pápá bora ní gẹ́rẹ́ tí wọ́n ti ṣiṣẹ́ ibi ọ̀hún ṣùgbọ́n tí ọwọ́ pálábá Fẹ́mi
òun nìkan dondo tí ọwọ́ rẹ̀ ṣègi sọ́wọ́ àwọn agbófinró. Wọ́n ní nínú oṣù kẹta ọjọ́ 14 ọdún 2022 ní nǹkan bíi aago 5:30 ìdájí ni wọ́n hùwà iṣẹ́ láabi ọ̀hún ní agbègbè kan tí wọ́n pè ní Poly Road ní Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì, níbi tí wọ́n ti lọ fọ́ àwọn yàrá ìtajà kan tí wọ́n sì kó òbítíbitì ọjà owó iyebíye èyí tó lé ní mílíọ̀nù 2 náírà, èyí tí àwọn tó kù fẹ́mi tí wọ́n sá lọ ṣùgbọ́n tí wọ́n rí òun mú gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Àwọn ènìyàn wọ̀nyí ni àwọn tí Fẹ́mi àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ya wọnú ìyàrá ìtajà wọn ní ọwọ́ ìdájí lọ́dún náà lọ́hùn-ún. Ọ̀gbẹ́ni Victor Mark, Clement Moses, bákan náà Samuel Lucky àti àwọn yàrá ìtajà èèyàn gbogbo ni wọ́n wọbẹ̀ tí wọ́n sì kó ọjà owó iyebíye bíi ṣòkòtò, ẹ̀wù ọkùnrin tuntun, bákan náà àwọn góòlù kúpà tó fi mọ́ àwọn ohun ẹ̀ṣọ́ ara àti gbogbo àwọn olóòórùn àdídùn tí wọ́n máa ń tẹ̀ sí ara àti sí aṣọ. Bẹ́ẹ̀ wọ́n tún ní wọ́n kó àwọn fìlà tòun ti àwọn bẹ́líìtì tó fi mọ́ owó ètò tó 200 náírà tí gbogbo àpapọ̀ ohun tí wọ́n jí tó ń lọ mílíọ̀nù 2 náírà ó lé bíi 200 náírà báyìí 2.2 mílíọ̀nù náírà. Láti ìgbà náà ni wọ́n ti wà lórí ẹjọ́ rẹ̀ kó tó di pé wọ́n dá ẹjọ́ ọ̀hún kúná lánàá tó ń ti ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí lọ́rùn, tí ẹ̀sùn kankan sì gbé ẹ̀wọ̀n ọdún 7 tó ń ti ọdún 6 dání, tí gbogbo àpapọ̀ ọdún tí ó lò lẹ́wọ̀n lọ sí 27 báyìí tí ó fi ṣe ẹ̀wọ̀n gbáko. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ẹṣin bá dá ní àátúgùn ni ìṣubú ẹ̀dá kan lòpin ìrìnàjò ẹ̀dá Gbajúgbajà ọ̀kan nínú àwọn ìbejì tí ń kọrin tàkasùfé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn ìbejì P-Square èyí tí a mọ̀ sí Paul Okoye tí àdárúkọ rẹ̀ ń jẹ́ Rudy Boy, òun mà ló ti ju àdó ọ̀ràn kan sílẹ̀ lórí ìkànnì ayélujára rẹ̀ lẹ́yìn tí òun pẹ̀lú ìyàwó tí wọ́n jọ ṣe ìgbéyàwó alárinrin tí ìpínyà tó dé bá wọn tí oníkálukú wọn sì ti pín gàrí lọ́tọ̀ọ̀tọ̀. Paul Okoye, Rudy Boy ní bí ẹṣin bá dá ní àátúgùn ni ibi ọ̀rọ̀ gbédé dúró yìí láìpẹ́ láì jìnnà òun yóò tún ṣe ìgbéyàwó alárinrin onígbòkẹ́lẹ́ kan tí gba àwọn ènìyàn àwọn olólùfẹ́ òun tí wọn yóò wá bá òun jẹun oníṣùgbọ́n gẹ́rẹ́ tóun fi ọ̀rọ̀ òun sórí ayélujára ní àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ju àwọn ìbéèrè èyí tí ó jẹ́ ìbéèrè kùnbákùnbé àti àwọn ọ̀rọ̀ líle sí wípé kí ló fa ìdí pàtàkì ìpínyà láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ tẹ́lẹ̀. Bákan náà ṣé kò lè padà lọ́bẹ̀ ìyàwó rẹ̀ ni kí wọ́n jọ máa gbé pọ̀ nígbè lọ́kọláya. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ èsì ìdápadà ti Rudy Boy ni wípé ẹ̀yin ènìyàn orí òṣùpá gan-an lọ̀rọ̀ tó tọ́ sí yín, ó ní ẹ wá ya iṣẹ́ ni bẹ́ẹ̀ sì ni ẹ ó padà tà síta ó ní òun ti fẹ́ àwọn sì ti pínyà wọ́n ti pínyà. Ó ní báyìí ìyàwó tuntun ọ̀sìnkín eléyìí tó jẹ́ pé ó ń bẹ lọ́wọ́ òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Ivy Ifeoma, òun ló ń bẹ lójú ọpọ́n tó jẹ́ ìyàwó bàbá tí ó ń fọwọ́ pa bàbá nírùngbọ̀n tí wọn yóò máa jọ ṣe yùnkẹ́yùnkẹ́ ń wọléwọ̀de Ifeoma lólórí tuntun òun ò sì ní ẹjọ́ kankan tóun fẹ́ bá ẹnikẹ́ni tò. Àdúrà kí ìrìn àjò ọ̀hún kó so èso rere ni kí wọ́n gbà fún òun. Tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday títí ojúmọ́ ọ̀la tẹ́sí máa láǹfààní láti gbọ́ ìròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá àṣejìrì ní tiwa. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan-an ni Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.